tẹ̀gbọ́n-tàbúrò lèmi àti Gomina Makinde o, bákan náà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wa, nítorí náà kò síjà láàrin wa. Oriyomi Hamzat ló sọ bẹ́ẹ̀. Ojú wọn rèé o, aseeyan lole. Ìjọba fojú mẹ́ta lára àwọn afurasí agbésùnmọ̀mí tó lọ́wọ́ nínú ìkọlu ìjinigbe isekupani tàwọn akẹkọọ àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ hàn nílé ẹjọ́. Tá a bá rí mọ́ ọmọ ni Wike. Aarẹ Tinubu gbóríyìn fún Wike pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ àkànṣe àti ìdàgbàsókè tó ń ṣe ní Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé nípa ikú ọ̀dọ́bìnrin Mary Habila, òṣìṣẹ́ Mínísítà David Umahi tí wọ́n ló kú sílé rẹ̀. Ní bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ Musa ní ìpínlẹ̀ Borno ṣe pé ọjọ́ 64 lónìí, àwọn ará agbègbè náà ké sí ìjọba láti sọ̀rọ̀ kí wọ́n sì gbé ìgbésẹ̀ ìdóòlà àwọn ọmọ náà. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn amòòkùnṣìkà ti ń kó ohun ìjà wọlé láti apá àríwá wá sí gúúsù Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC fi kàn wọ́n pé wọn ò ṣe òpópónà Ìwó Township Road tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí dáadáa. Wọ́n ní kẹnu má gbófo lásán ní ọ̀rọ̀ náà. Ọ̀gá iléèwé kan dèrò àgọ́ ọlọ́pàá lẹ́yìn tó lu ọmọ ọdún 12 kan pa ní ìpínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti fi páńpẹ́ òfin gbé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba 3 pẹ̀lú ẹ̀sùn jíjí ohun ìní ìjọba tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Tẹ̀gbọ́n-tàbúrò lèmi àti Gomina Makinde o, bákan náà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wa, nítorí náà kò síjà láàrin wa. Oriyomi Hamzat ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀, olùdásílẹ̀ rédíò àti tẹlifíṣàn Àgídìgbò tí ó tún jẹ́ olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord ló ti sọ ìhà tí òun pẹ̀lú Gomina Makinde kọ síra wọn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un tí ó jẹ́ gbígbé jáde lórí ayélujára ìkànnì Facebook. Oriyomi ní òun ní láti sọ̀rọ̀ sọ torí ọ̀tọ̀ ni ohun tí òun ó wí, ọ̀tọ̀ ni ohun tí wọ́n ó máa sọ nígboro. Wọ́n lè máa ní òun ò fẹ́ràn Makinde ni, àmọ́ ẹni tí ò fẹ́ kí oyún ó sẹ́ kò ní fẹ́ kí ọmọ ó kú. Ó ní òun fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé láàrin òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Makinde kò sí ohun tí ó jọ dúkùú tàbí fàkàjà. Ó kàn jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn wà ní. Ó ní nígbà tí Makinde wà lẹ́gbẹ́ òṣèlú PDP, òun ṣàtìlẹ́yìn fún pẹ̀lú gbogbo ohun tí òun ní ní ìkápá nígbà náà. Nígbà tí ó sì tó àkókò fún òun náà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú, òun ò rí ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí òun lè darapọ̀ mọ́, àti pé nígbà náà Ṣèyí Makinde lòun ń ṣe, òun ò ṣe ẹgbẹ́ òṣèlú. Àmọ́ nígbà tí òun lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord, Gomina Makinde sì wà lẹ́gbẹ́ òṣèlú PDP. Àmọ́ ní báyìí tí gómìnà tún ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APM, òun ò sáà ní lọ máa ṣèpolongo fún ẹgbẹ́ òṣèlú APM nígbà tí òun sì wà lẹ́gbẹ́ òṣèlú ti tòun gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà. Ó ní òun ṣàtìlẹ́yìn fún Makinde ní sáà àkọ́kọ́ àti ẹ̀kejì tí ó ṣe, àmọ́ kò sí nínú òfin Nàìjíríà láti ṣe ẹ̀kẹta bóyá òun ò bá tún ṣàtìlẹ́yìn fún. Ó ní tó bá jẹ́ pé òfin fún Gomina Makinde láti jáde fún sáà kẹta, bóyá òun ìbá ti jáde pé òun náà fẹ́ dupò gómìnà. Oriyomi Hamzat gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ẹ̀wù ní òṣèlú jẹ́, ẹ̀wù náà ló máa ń fà á bí ó ti rí lásìkò yìí, torí ohun tí ó wu oníkálukú tí oníkálukú ní ìfẹ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó ní lẹ́yìn òṣèlú kò sí ẹni tí ó lè bára wọn ṣe àṣepọ̀, àmọ́ ẹ̀wù nínú òṣèlú a máa fà á kẹ́mọ́ ó lọ lẹ́mọ́ káfí ò sì lọ láfì. Ojú wọn rèé o, aseeyan lole. Ìjọba fojú 3 lára àwọn afurasí agbésùnmọ̀mí tó lọ́wọ́ nínú ìkọlu ìjinigbe isekupani tàwọn akẹkọọ àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ hàn nílé ẹjọ́. Ṣé bójú bá kojú ẹnu á rí dẹ́rẹ̀dẹ́rẹ̀, bẹ́ẹ̀ ni àfijọ́ ọ̀rọ̀ náà pẹ̀lú bí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti fojú 3 nínú àwọn afurasí ajínigbé agbébọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ gbé lọ ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ hàn nílé ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá lásìkò tí wọ́n kó àwọn èèyàn náà wá láti wá jẹ́jọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù keje ọdún yìí. Àwọn afurasí 3 ọ̀hún, Abdulrazak Umar, Yunusa Musa àti Samsu Adamu Sanni, ní ìjọba ti fẹ̀sùn oníkókó 10 tó dá lórí ìgbésùnmọ̀mí, ìjínigbé, fífi ọ̀rọ̀ pamọ́ àti wíwakùsà lọ́nà àìtọ́ kàn. Lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday
ní ìjọba fojú àwọn èèyàn náà balẹ̀ ẹjọ́ fáwọn ẹ̀sùn náà nílé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé Umar ló ń jẹ́ Abu Khalifa nígbà tí Musa ń jẹ́ Yunusa bin Musa Sani. Sani sì ń jẹ́ Abu Itsar. Ìjọba ìbílẹ̀ Suleja ní ìpínlẹ̀ Niger làwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wá. Ìgbìmọ̀ olùpẹ̀jọ́ sọ fún ilé ẹjọ́ pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta gbìmọ̀pọ̀ pẹ̀lú ọkùnrin kan tó ń jẹ́ Muhammad Sani, Jibril Muhammed àti Ibrahim Kabab láàrin oṣù kìíní sí ìkarùn-ún ọdún 2026 yìí láti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé nílé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yawọta níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ẹ̀sùn yìí lòdì sí nǹkan tó wà ní abala 26(1) ìwé òfin Nàìjíríà lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí. Ìjọba àpapọ̀ tún fẹ̀sùn kan àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà pé àwọn ló ṣagbátẹrù ìjínigbé náà àti pé wọ́n kọ̀ láti sọ̀rọ̀ nípa àwọn yòókù tí wọ́n jọ gbìmọ̀pọ̀ jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Ìfarahàn wọn ní ilé ẹjọ́ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan táwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire gba òmìnira. Ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí làwọn ajínigbé náà ya wọ ìlú Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yawọta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 lọ. Ṣáájú ní ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ arábìnrin FR Alamu ti sọ pé ìrírí tó burú jáì ni àwọn ní nínú igbó pẹ̀lú àwọn ajínigbé. Arábìnrin Alamu ní àwọn ajínigbé náà dẹ́rù bà àwọn. Wọ́n sọ fún àwọn pé ìjọba ti gbàgbé àwọn sínú igbó. Wọ́n máa ń lo fóònù wọn láti bá oríṣiríṣi àwọn èèyàn sọ̀rọ̀. Arábìnrin Alamu sọ pé nǹkan kan táwọn gbàgbọ́ ni pé àwọn ọmọ Nàìjíríà ń gbàdúrà fún àwọn. Ọ̀gá ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ ọ̀hún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọjọ́ kejì tí wọ́n kó àwọn dé inú igbó làwọn ajínigbé náà ṣekú pa ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé, olóògbé Michael Oyedokun. Arábìnrin Alamu tún ṣàlàyé pé lẹ́yìn náà ni wọ́n pa olùkọ́ mìíràn, Díákónì Ọlálẹ́yẹ. Ó ní wọ́n pa àwọn olùkọ́ méjèèjì náà láti lè jẹ́ kí ìjọba fún wọn ní nǹkan tí wọ́n ń béèrè fún. Ó ní nígbà táwọn gbòmìnira tán làwọn tó mọ̀ wípé gbogbo àgbáyé ló fẹ́ káwọn bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní apá ti wà ní ara àwọn báyìí àmọ́ àwọn gbàgbọ́ wípé apá náà yóò sàn nígbà tó bá yá. Arábìnrin náà dúpẹ́ lọ́wọ́ ìjọba, àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gbogbo èèyàn tí wọ́n kópa kan tàbí òmíràn láti rí i pé wọ́n gbòmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Tá a bá rí mọ́ ọmọ ní Wike. Ààrẹ Tinubu gbóríyìn fún Wike pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ àkànṣe àti ìdàgbàsókè tó ń ṣe ní Àbújá. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ pé ìlú Àbújá ti ń yí padà sí rere lábẹ́ ìṣàkóso mínísítà fún olú ìlú ilẹ̀ Nàìjíríà Nyesom Wike ní 50 ọdún lẹ́yìn tí wọ́n dá a sílẹ̀. Tinubu sọ èyí ní alẹ́ ọjọ́ Ẹtì ní Àbújá lákòókò ayẹyẹ ìdúpẹ́ pàtàkì fún àṣeyọrí ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe 31 tí wọ́n ṣe ní Àbújá láàrin ọjọ́ 28. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio sojú fún níbi ayẹyẹ náà gbóríyìn fún Wike àti ẹgbẹ́ òṣìṣẹ́ rẹ̀ fún ìsapá àti ìfaradà tí wọ́n fi mú kí olú ìlú orílẹ̀-èdè rọrùn fún gbogbo aráàlú. Ó ní alẹ́ òní jẹ́ alẹ́ tí a fi yin Ọlọ́run Olódùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí wa àti fún bí orílẹ̀-èdè wa ṣe dúró ṣinṣin títí di òní. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn olùgbé àti àwọn ọmọ bíbí ìlú Àbújá. Lẹ́yìn 50 ọdún tí a ti dá ìlú Àbújá sílẹ̀, ọ̀pọ̀ nǹkan ti yí padà. Ìlera ìṣàkóso ti sunwọ̀n sí, ohun gbogbo sì ń dára sí. Tinubu tún gbóríyìn fún Wike pé ó fi hàn pé ìdarí rere kì í ṣe nípa bí ènìyàn ṣe ń kéde ètò rẹ̀ síta, bí kò ṣe nípa bí àwọn aráàlú ṣe lè rí àbájáde àwọn ètò náà kedere. Ó sọ pé Àbújá jẹ́ ti gbogbo ọmọ Nàìjíríà. Ó sì ṣàpèjúwe Àbújá gẹ́gẹ́ bí ìlú tí ìṣọ̀kan ń gbé, ibi tí onírúurú ènìyàn ti ń pàdé àti ibi tí ìrètí gbogbo ọmọ orílẹ̀-èdè ti ní ààyè. Ó fi kún pé gbogbo ọ̀nà tuntun tí a ṣe ló ń dín ìrìn àjò kù. Gbogbo afárá tuntun ní kì í ṣe pé ó ń so àwọn agbègbè pọ̀ nìkan, ó tún mú ìbáṣepọ̀, ìfẹ́, ìṣọ̀kan àti àwọn àǹfààní tuntun wá fún àwọn ọmọ Nàìjíríà. Gbogbo iṣẹ́ àkànṣe tá a parí ń fi ìdákẹ́jẹ́ hàn pé ìjọba sì lè ṣiṣẹ́ dáadáa tí ìran rere bàbá ìpinnu tó lágbára pàdé. Aliyu Modibo tó jẹ́ mínísítà fún ìlú Àbújá tẹ́lẹ̀ tó sì tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí iṣẹ́ gbogbogbò ní ọ́fíìsì igbákejì ààrẹ sọ pé Wike jẹ́ ọ̀kan lára àwọn mínísítà ìlú Àbújá tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun. Modibo
tó sojú fún igbákejì ààrẹ Kashim Shettima níbi ayẹyẹ náà fi ìgbọ́kànlé hàn pé Wike yóò tún padà gẹ́gẹ́ bí mínísítà Àbújá ní ìgbà kejì tí Tinubu bá tún wọlé ipò ààrẹ. Ó ní ọdún 4 kò tó láti parí àwọn ohun tí ó ti bẹ̀rẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Wike sọ pé nígbà tóun dé ọ́fíìsì gẹ́gẹ́ bí mínísítà ìlú Àbújá ní oṣù kẹjọ ọdún 2023, òun bá àwọn òṣìṣẹ́ ìjọba pẹ̀lú ìrẹ̀wẹ̀sì àti àìní ìmísí tí kò sì ní ìtara tó tó láti mú ètò renewed hope agenda Tinubu ṣẹ. Ó sọ pé òun àti mínísítà ìpínlẹ̀ Àbújá dókítà Mary Habila yí ipò náà padà nípa fífi ìgbìmọ̀ iṣẹ́ òṣìṣẹ́ Àbújá lọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìgbìmọ̀ náà ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba lè gòkè dé ipò akọ̀wé àgbà àti olórí òṣìṣẹ́ ìjọba. Ó sọ pé Tinubu fọwọ́ sí ìdásílẹ̀ ìgbìmọ̀ náà láti fún àwọn òṣìṣẹ́ ní ìmísí kí wọ́n lè ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè ìlú Àbújá. Wike tún sọ pé nípasẹ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n ní ìtara, wọ́n ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe 9 ní ọdún àkọ́kọ́ Tinubu lórí ipò, 19 ní ọdún kejì àti 21 ní ọdún kẹta. Ó tún sọ pé yíyọ ìlú Àbújá kúrò nínú Treasury single account jẹ́ ọ̀kan lára ohun tó ràn wọ́n lọ́wọ́ nítorí ó jẹ́ kí ìṣàkóso náà lè gba owó láti àwọn ilé ìfowópamọ́ aládàáni láti ṣe àwọn iṣẹ́ àkànṣe. Ó gbóríyìn fún àwọn agbaṣẹ́ṣe fún bí wọ́n ṣe ṣe iṣẹ́ tó dára àti bí wọ́n ṣe parí iṣẹ́ ní àkókò tó yẹ. Ó wá ṣèlérí láti máa bá wọn ṣiṣẹ́ láti fún àwọn olùgbé ní ohun tó dára nígbà gbogbo. Ó ní àfiwé ohun tí Tinubu ti ṣe àti ohun tí yóò tún ṣe ní Àbújá kò tíì sí àpẹẹrẹ irú rẹ̀ rí. Ọ̀pọ̀ nínú àwọn iṣẹ́ àkànṣe tí a parí kì í ṣe àwọn tí ìṣàkóso yìí bẹ̀rẹ̀. Ìdá 80 nínú 100 wọn ló jẹ́ iṣẹ́ tí wọ́n ti patì sílẹ̀ tẹ́lẹ̀. Iṣẹ́ kan ṣoṣo tí kò tíì parí ni Inner Southern Expressway. Ààrẹ ilé aṣojú aṣòfin Tajudeen Abbas ṣàpèjúwe Wike gẹ́gẹ́ bí mínísítà ìlú Àbújá tó ti ṣiṣẹ́ dáadáa jùlọ láti ẹ̀yìn wá títí di àsìkò yìí. Ó gbóríyìn fún ìsapá rẹ̀ láti yí olú ìlú orílẹ̀-èdè padà sí rere. Abbas tí ọ̀jọ̀gbọ́n Julius Mbobere sojú fún sọ pé FCT ti ní àyípadà ńlá àti aláìlẹ́gbẹ́ lábẹ́ ìdarí Wike. Ní orúkọ àwọn agbaṣẹ́ṣe alákòóso Julius Berger, dókítà Pierre Lubas sọ pé àwọn agbaṣẹ́ṣe kan ti ń rí ayẹyẹ ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe púpọ̀ báyìí ju bí wọ́n ṣe ń rí tẹ́lẹ̀ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Lubas gbóríyìn fún Tinubu fún ìfaramọ́ rẹ̀ ní ìdàgbàsókè amáyédẹrùn, ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìlọsíwájú orílẹ̀-èdè. Ó tún gbóríyìn fún Wike fún ìran rẹ̀, ìṣètò tó dára àti ìdókòwò tó ń tẹ̀síwájú, èyí tí ó ní ó yí Àbújá padà sí olú ìlú tí wọ́n kọ́ pẹ̀lú ète tó dára jùlọ ní ilẹ̀ Áfíríkà. Ó ní a ní ìgbéraga pé a ti jẹ́ apá pàtàkì nínú ìtàn ìdàgbàsókè ìlú Àbújá láti ìgbà ìpìlẹ̀ rẹ̀ títí di òní. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé nípa ikú ọ̀dọ́bìnrin Mary Habila, òṣìṣẹ́ mínísítà David Umahi tí wọ́n ló kú sílé rẹ̀. Láti bí ọjọ́ mélòó kan ní ìròyìn ikú ọ̀dọ́mọbìnrin kan Mary Habila, ẹni tí wọ́n ló kú sílé mínísítà iṣẹ́ òde David Umahi, ti gba orí ayélujára kan. Ìròyìn kan tilẹ̀ sọ pé ìhòòhò ni wọ́n bá òkú olóògbé Mary, ẹni tí a gbọ́ pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ elétò ìlera fún mínísítà náà ni kó tó jáde láyé, èyí tó sì mú kí ìròyìn náà máa ràn kálẹ̀ bí iná inú ọ̀yẹ́. Nígbà tí ọ̀rọ̀ náà kò sì yéé tàn ká, David Umahi náà jáde sọ̀rọ̀ lọ́jọ́bọ̀. Ní ìparí oṣù kẹfà ọdún 2026 yìí ní ìròyìn kọ́kọ́ jáde nípa ikú Mary Habila, ẹni ọdún 26 26 tí a gbọ́ pé iṣẹ́ nọ́ọ̀sì ló ń ṣe. Ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn David Umahi Federal University Teaching Hospital tó wà nípínlẹ̀ Ebonyi ni wọ́n ti fìdí ikú náà múlẹ̀. Ìròyìn sọ pé Mary, ọmọ bíbí ìpínlẹ̀ Kaduna, kú lọ́jọ́ 27 oṣù kẹfà ọdún 2026 nílé David Umahi nígbà tó dé sí Ebonyi lẹ́yìn ìrìn àjò tí òun àti ikọ̀ olùtọ́jú mínísítà náà jọ rìn. Fọ́tò òkú Mary tó gbòde lójijì láìsí ẹni tó lè fìdí ohun tó pa á múlẹ̀ ló mú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn máa béèrè ohun tó pa á àti pé ṣé ilé David Umahi ló kú sí lóòótọ́. Àmọ́ ṣáájú kí Umahi fúnra rẹ̀ tó sọ̀rọ̀ lórí ikú Mary, ní agbẹnusọ rẹ̀ Francis Nwaze ti sọ fún BBC pé kì í ṣe ilé Umahi ni ọmọbìnrin náà kú sí. Nwaze sọ pé nínú ọ̀kan lára àwọn ilé táwọn òṣìṣẹ́ inú ọgbà náà ń gbé ni Mary dákẹ́ sí. Ilé yẹn kì í ṣe lára ilé mínísítà. Ilé táwọn òṣìṣẹ́ ń gbé
tó wà nínú ọgbà náà ni ọmọbìnrin yẹn kì í gbé níbẹ̀, ó kàn máa ń wá tí iṣẹ́ bá wà láti ṣe ni. Nínú ọ̀kan lára àwọn ilé àwọn òṣìṣẹ́ David Umahi Teaching Hospital ló ti ya fọ́tò tí wọ́n ń pín kiri, kì í ṣe ilé Umahi. Agbẹnusọ mínísítà náà ṣàlàyé fún BBC bẹ́ẹ̀. Nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn nílùú Àbújá, Umahi sọ pé ọ̀pọ̀ nǹkan ló rọ̀ mọ́ ikú Mary. Mínísítà náà sọ pé ọ̀rẹ́kùnrin Mary gan ṣàlàyé ohun tí wọ́n jọ sọ ṣáájú ikú òjijì náà. Umahi ṣàlàyé pé ó bá ọ̀rẹ́kùnrin rẹ̀ sọ̀rọ̀ kó tó kú, ó sọ fún un pé imú òun ṣẹ̀jẹ̀. Ọkùnrin náà sọ fún un pé òun kò ní máa bá a sọ̀rọ̀ lọ bí imú rẹ̀ ṣe ń ṣẹ̀jẹ̀ nítorí ó lè fa wàhálà fún un jù bẹ́ẹ̀ lọ. Mary bẹ̀ pé kó má ṣe gé ìpè náà, àmọ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ náà kò dáhùn, ó gé ìpè náà. Àmọ́ nígbà tó pè padà, ọ̀rẹ́bìnrin rẹ̀ kò gbé fóònù mọ́. Ó ní ọjọ́ kejì ni àwọn òṣìṣẹ́ bíi ti Mary rí òkú rẹ̀ lẹ́yìn tí wọn kò rí bá sọ̀rọ̀ lórí fóònù. Ó ti ara rẹ̀ mọ́nú yàrá. Nígbà tí wọn ò rí láàárọ̀ ọjọ́ kejì, wọ́n já ilẹ̀kùn rẹ̀ wọlé, wọ́n sì rí pé omi ẹ̀rọ ibẹ̀ sì ń yọ dà sílẹ̀. Ohun tó wá yà mí lẹ́nu lórílẹ̀‐èdè yìí ni bí wọ́n ṣe sọ gbogbo ọ̀rọ̀ náà di ọ̀rọ̀ òṣèlú. Umahi ṣàlàyé pé òun tilẹ̀ fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò òkú náà láti mọ ohun tó pa á, àmọ́ bàbá rẹ̀ ló ní òun kò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́pàá láwọn yóò ṣèwádìí bó tilẹ̀ jẹ́ pé bàbá tó bí Mary Habila, Tanko Habila Wisdom, sọ pé òun kò fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò òkú rẹ̀ láti mọ ikú tó pa á. Síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi ti ní àwọn yóò tẹ̀síwájú nínú ìwádìí ikú náà. Agbẹnusọ ọlọ́pàá Ebonyi Joshua Wukandu sọ pé ọ̀kan lára àwọn ikọ̀ tó bá David Umahi lọ sí Uburu ní Mary níbi tí wọ́n ti rí òkú rẹ̀ nínú ọ̀kan nínú àwọn yàrá ilé náà. Wukandu sọ pé lẹ́yìn táwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà, ikọ̀ ọlọ́pàá láti yàgò Oazora gbéra lọ síbẹ̀, wọ́n sì kéde ikú ọmọbìnrin náà ní David Umahi Federal University Teaching Hospital Uburu lọ́jọ́ 27 oṣù kẹfà. Agbẹnusọ ọlọ́pàá náà sọ pé àwọn ti fa ìwádìí náà lé ẹ̀ka SCID tó ń tọpinpin ìwà ọ̀daràn lọ́wọ́, àti pé bí àyẹ̀wò òkú náà yóò ṣe wáyé ni àwọn ń retí. Ní bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ Musa ní ìpínlẹ̀ Borno ṣe pé ọjọ́ 64 lónìí, àwọn ará agbègbè náà ké sí ìjọba láti sọ̀rọ̀ kí wọ́n sì gbé ìgbésẹ̀ ìdóòlà àwọn ọmọ náà. Òní ọjọ́ àbámẹ́ta sátidé ló pé ọjọ́ 64 gẹ́rẹ́gẹ́ tí àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Musa àti ilé ẹ̀kọ́ girama Musa ní ìjọba ìbílẹ̀ Askira Uba ìpínlẹ̀ Borno, tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbé lọ sínú igbó Sambisa. Lẹ́yìn oṣù méjì ó lé díẹ̀, àwọn ará ìlú náà sì wà nínú ìbànújẹ́ àti ìfarapa ọkàn. Wọ́n sọ pé ìdákẹ́jẹ́ tí wọ́n rí láti ọ̀dọ̀ ìjọba Ààrẹ Bọ́lá Tinubu ti mú ìrora wọn túbọ̀ pọ̀ sí. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Àárín 40 sí 42 àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti Islamic State West African Province ISWAP jí gbé. Gẹ́gẹ́ bí àwọn olórí àdúgbò àti àwọn tó rí ìṣẹ̀lẹ̀ náà ṣe sọ, àwọn apànìyàn náà gbé ìkọlù náà kalẹ̀ pẹ̀lú ìmúrasílẹ̀ tó péye. Wọ́n wọ ilé ẹ̀kọ́ náà pẹ̀lú ọ̀pọ̀ alùpùpù ní nǹkan bí ìṣẹ́jú 10 sí 15 lẹ́yìn tí àwọn ọmọ ogun tó máa ń ṣọ́ agbègbè náà kúrò ní abúlé náà. Nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ náà sá lọ sínú igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ láti gba ẹ̀mí wọn là, àwọn apànìyàn náà kó ọ̀pọ̀ mìíràn lọ. Ìkọlù ilé ẹ̀kọ́ náà jẹ́ apá kan nínú ìkọlù tó gbòòrò tí wọ́n ṣe sí àwọn àdúgbò tí ọ̀pọ̀ àwọn olùgbé wọn jẹ́ Kristẹni ní apá gúúsù igbó Sambisa. Ìṣẹ̀lẹ̀ náà fa ikú àwọn àgbàlagbà 7 pẹ̀lú ọmọ ọwọ́ tuntun kan tí kò tíì pé ọjọ́ 2. Ó sì tún fa ìpalára fún àwọn olùṣọ́ àdúgbò 23. Láàárín ọjọ́ 64 tó ti kọjá láti ìgbà náà, àwọn ìdílé àwọn ọmọ Musa náà ti ń retí pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Wọ́n sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣòro ààbò ní àwọn apá orílẹ̀-èdè míì máa ń gba àkíyèsí lórí ìròyìn orílẹ̀-èdè, àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí gbé ní Musa ní ìmọ̀lára pé ìjọba àpapọ̀ ti fi wọ́n sílẹ̀. Àwọn ẹgbẹ́ àwùjọ àti àwọn òbí tí ìbànújẹ́ bá ti pé ọ̀pọ̀ ìpè àti ìfarahàn ní gbangba. Wọ́n bẹ ìjọba pé kí ààrẹ pàṣẹ fún iṣẹ́ ìgbàlà àwọn ológun tó lágbára láti gba àwọn ọmọ náà padà. Síbẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ wọ̀nyí, kò tíì sí ìgbésẹ̀ òṣìṣẹ́ ìjọba kankan sí agbègbè náà. Bẹ́ẹ̀ ni ìjọba Ààrẹ Tinubu kò tíì ṣe ìkéde kankan nípa ibi tí àwọn ọmọ náà wà tàbí ètò ìtúsílẹ̀ wọn. Ìgbà pípẹ́
tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ Musa ti fi wà lọ́wọ́ àwọn ajínigbé fi hàn pé ìṣòro tó lágbára sì ń dojúkọ ẹ̀kọ́ ìpìlẹ̀ ní àríwá ìlà oòrùn Nàìjíríà. Agbègbè náà tún ní ìrírí ìkọlù sí ilé ẹ̀kọ́. Ní ọjọ́ 29 oṣù kẹfà, ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ Musa, àwọn apànìyàn tó wọ aṣọ ọmọ ogun kọlù Government Day Secondary School ní Lassa ní ọ̀sán gangan. Wọ́n dá ìdánwò NECO dúró, wọ́n pa olùkọ́ kan, wọ́n sì tún jí akẹ́kọ̀ọ́ 37 mìíràn gbé lọ. Fún àwọn ìdílé tó wà ní Askira Uba, ìṣẹ̀lẹ̀ yìí rán wọn létí ìjínigbé àwọn ọmọbìnrin ilé ẹ̀kọ́ Chibok tó ṣẹlẹ̀ ní ọdún 2014. Bí ọjọ́ 64 ní ìgbèkùn àwọn ọmọ náà ṣe pé, ohun tí àwọn ará ìlú náà ń béèrè ni pé kí wọ́n dá àwọn ọmọ wọn padà, kí ìjọba àpapọ̀ ní Àbújá sì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti ìgbésẹ̀ láti gba àwọn ọmọ náà sílẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà ti kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn amòòkùnṣìkà tí ń kó ohun ìjà wọlé láti apá àríwá wá sí gúúsù Nàìjíríà. Ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Túnjí Dìísù ti fi ìkìlọ̀ léde pé àwọn amòòkùnṣìkà kan tí ń kó àwọn ohun ìjà tí kò bófin mu láti àwọn agbègbè tí ìjà ti ń ṣẹlẹ̀ ní apá àríwá Nàìjíríà wá sí ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ó sọ pé èyí sì ń fa ewu ńlá sí ààbò orílẹ̀-èdè. Dìísù sọ èyí ní Ọjọ́bọ̀ nígbà tí olùdarí gbogbogbò àjọ National Center for the Control of Small Arms and Light Weapons ṣàbẹ̀wò sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Àbújá. Ó sọ pé ìròyìn àṣírí tí àwọn olórí ààbò gbà fi hàn pé wọ́n ń kó àwọn ohun ìjà bọ̀ láti àwọn agbègbè bíi Maiduguri àti Zamfara wá sí àwọn apá míì ní orílẹ̀-èdè, pàápàá jùlọ sí ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nípasẹ̀ ojú pópó àti orí omi. Ó ní wọ́n ń kó àwọn ohun ìjà lọ káàkiri orílẹ̀-èdè yìí, wọ́n ń lo ojú pópó, orí omi àti àwọn ọ̀nà mìíràn. Wọ́n ń kó láti àwọn agbègbè tí wàhálà ti ń ṣẹlẹ̀ bíi Maiduguri àti Zamfara wá sí ẹkùn ìwọ̀ oòrùn. Ní ọ̀pọ̀ ìgbà, wọ́n máa ń lo ojú pópó àti orí omi. Ìròyìn àṣírí tó dé ní àkókò yìí yóò ràn wá lọ́wọ́ láti dá wọn dúró. Ó tẹnumọ́ pé ó ṣe pàtàkì kí gbogbo àwọn ẹ̀ka ààbò máa pín ìròyìn àṣírí pẹ̀lú ara wọn ní kíákíá kí wọ́n lè dá àwọn ohun ìjà náà dúró kí wọ́n má bàa dé ọwọ́ àwọn ọ̀daràn. Ó ní pínpín ìròyìn àṣírí jẹ́ ohun tó ṣe pàtàkì ní gbogbo agbègbè. Àwọn ẹ̀ka ààbò tí ń lo ìròyìn ìmọ̀ àti àṣírí kí wọ́n lè yanjú ìṣòro kí ó tó burú. Dìísù sọ pé ọ̀kan lára àwọn ìdí tí àwọn ohun ìjà tí kò bófin mu fi ń wọ Nàìjíríà ni pé àwọn ààlà orílẹ̀-èdè yìí kò ní àbójútó tó péye. Ó ní àwọn tó ń ta ohun ìjà lọ́nà àìtọ́ ń lo àwọn ọ̀nà ààlà tí kò ní olùṣọ́ àti kó àwọn ohun ìjà wọ orílẹ̀-èdè yìí. Ó ní àwọn ààlà wa wà ní ṣíṣí sílẹ̀, àwọn tó ń ṣòwò ohun ìjà sì ti pinnu láti máa kó wọn wọ orílẹ̀-èdè. Wọ́n máa ń ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe kí àwọn ohun ìjà náà lè dé ọwọ́ àwọn tó fẹ́ fi ṣiṣẹ́ ọ̀daràn. Ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé òun ṣàníyàn nípa bí àwọn ohun ìjà tí wọ́n ń ṣe ní abẹ́lé ṣe ń pọ̀ sí ní ẹsẹ̀ kùkú, débi pé díẹ̀ lára wọn kò rọrùn láti yà sọ́tọ̀ kúrò nínú àwọn ohun ìjà tí wọ́n ń kó wọlé láti òkè òkun. Ó ní àwa ọlọ́pàá ti ń gba àwọn ohun ìjà kan tí yóò ṣòro fún wa láti dámọ̀ pé ti abẹ́lé ni, nítorí wọ́n dàbí àwọn ohun ìjà tí wọ́n kó wọlé. Àwọn kan ti ń ṣe ohun ìjà tó dàbí ìbọn AK-47 pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ rẹ̀. Ó pè fún ìgbésẹ̀ tó lágbára lórí àwọn tí ń ṣe ohun ìjà láìsí àṣẹ òfin àti àwọn ibi tí wọ́n ti ń tà ní ọjà àìbófinmu. Ó ní wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ń fa àìsí ààbò ní orílẹ̀-èdè. Dìísù tún rọ àwọn aláṣẹ pé kí wọ́n túbọ̀ mú ọ̀rọ̀ ààbò pọ̀ sí ní àárín àwọn ọlọ́pàá. Ó kìlọ̀ pé àwọn òṣìṣẹ́ ààbò kan ti ní ìbáṣepọ̀ pẹ̀lú títa ohun ìjà lọ́nà àìtọ́. Ó ní a gbọ́dọ̀ tún wò bí a ṣe ń bójútó àwọn ilé ìpamọ́ ohun ìjà wa àti àwọn tó ń ṣàkóso wọn, kí a sì máa ṣe àyẹ̀wò wọn déédéé. Nígbà míì, àwọn òṣìṣẹ́ àwọn ẹ̀ka ààbò kan ti ní ọwọ́ nínú títa ohun ìjà ní ọ̀nà tí kò bá òfin mu. Ó fi kún pé àwọn ọlọ́pàá ti mú iṣẹ́ gbígba àwọn ohun ìjà tí kò bófin mu pọ̀ sí ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Àwọn ó sì máa tẹ̀síwájú pẹ̀lú ìpolongo tó ń gba àwọn aráàlú níyànjú láti fi àwọn ohun ìjà tí kò bófin mu tó wà lọ́wọ́ wọn lé àwọn aláṣẹ lọ́wọ́. Ní ìbẹ̀rẹ̀ ìpàdé náà, olùdarí gbogbogbò àjọ National Center for the Control of Small Arms and Light Weapons DIG Babatunde Johnson sọ pé láti ìgbà tí ilé iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ti bà ohun ìjà tó tó 16,000 tí kò bá òfin mu jẹ́ tí kò sì ṣiṣẹ́ mọ́
àti èyí tí wọ́n ti mú kúrò nínú iṣẹ́ jẹ. Ó tún sọ pé wọ́n ti kó àwọn ohun ìjà tó tó 11,907 tí kò bá ìgbà mu, àwọn tí kò ṣiṣẹ́ mọ́ àti àwọn tí wọ́n yọ kúrò nínú iṣẹ́. Ó ní nínú àwọn ohun ìjà tí ọlọ́pàá Nàìjíríà kó fún wa 8,438 jẹ́ ohun ìjà alágbára nígbà tí 3,489 jẹ́ àwọn ohun ìjà tí wọ́n ṣe ní abẹ́lé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC fi kàn wọ́n pé wọn ò ṣe òpópónà Ìwó Township Road tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí dáadáa. Wọ́n ní kẹ́nu má gbófo lásán ní ọ̀rọ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti tako ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC fi kàn wọ́n lórí ọ̀nà Ìwó Township Road tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí sílẹ̀. Ìjọba náà sọ pé àwọn kò ṣe iṣẹ́ tí kò dára. Ó tẹnumọ́ pé gbogbo iṣẹ́ amáyédẹrùn tí àwọn ń ṣe ló wà lábẹ́ ìlànà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kọ̀ǹgílá. Ìjọba ìpínlẹ̀ náà tún sọ pé ẹgbẹ́ òṣèlú alátakò náà ti ṣe àṣetì lẹ́yìn tí wọ́n wá láti da ètò iṣẹ́ ìdàgbàsókè ìjọba dúró káàkiri ìpínlẹ̀ náà. Gómìnà Adémọ́lá Adélékè sọ èyí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Malam Ọláwálé Rasheed fi síta ní ọjọ́ Àbámẹ́ta. Ọ̀rọ̀ náà wáyé lẹ́yìn tí gómìnà náà ṣàbẹ̀wò sí àwọn ìjọba ìbílẹ̀ 9 tí ó sì ṣí ọ̀pọ̀ iṣẹ́ àkànṣe sílẹ̀ gẹ́gẹ́ bí ara ìpolongo ìdìbò àtúnyàn rẹ̀ ṣáájú ìdìbò gómìnà tó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ fún àtìlẹ́yìn wọn, Adélékè sọ pé mo ti ṣàbẹ̀wò sí àwọn ìjọba ìbílẹ̀ 9, ìtẹ́wọ́gbà àti àtìlẹ́yìn tí a rí pọ̀ gan-an. Àwọn ará Ọ̀ṣun mọyì àwọn iṣẹ́ àkànṣe wa láti Òṣogbo sí Ìwó sí Ìlá Ìjẹ̀ṣà àti sí Ilé Ifẹ̀ níbi tí ẹgbẹ́ APC ti kùnà. Ìjọba wa ṣàṣeyọrí, àwọn èèyàn wa náà sì ń jẹ́rìí sí i. Ní ìdáhùn sí ẹ̀sùn pé iṣẹ́ òpópónà Ìwó Township Road kò dára, gómìnà náà sọ pé ìjọba tòun tẹ̀lé gbogbo òfin àti ìlànà tó yẹ nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ náà. Ó ní ẹgbẹ́ APC ní Ọ̀ṣun gbìmọ̀ láti dá iṣẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ wọn dúró. Ẹgbẹ́ alátakò náà yí owó tó lé ní 350 billion naira tí ó jẹ́ ti àwọn ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun padà nínú ìsapá wọn láti dá àwọn iṣẹ́ àkànṣe pàtàkì dúró. Síbẹ̀ lónìí a ti parí àwọn iṣẹ́ náà, a sì ń ṣí wọn sílẹ̀ sí ògo Ọlọ́run àti fún àǹfààní gbogbo ènìyàn. Ó fi kún pé a lo àwọn ìlànà tó dára jùlọ lákòókò iṣẹ́ náà. Gbogbo ìlànà yìí fúnni ní iṣẹ́ wa ló tẹ̀lé òfin àti ìlànà tó yẹ. Àwọn agbaṣẹ́ṣe ìbílẹ̀ wa, àwọn olùpèsè ohun èlò àti àwọn onímọ̀ iṣẹ́ wa ṣe iṣẹ́ tó dára káàkiri ìpínlẹ̀. A sì tún pèsè ètò ìtọ́jú tó péye fún àwọn òṣìṣẹ́ náà kí wọ́n lè péye fún lílo ìgbà pípẹ́. Adélékè tún sọ pé kẹ́nu má gbófo lásán ní àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Ó sọ pé ẹgbẹ́ náà ti di aláìlera nínú òṣèlú. Ó ní lẹ́yìn tí APC ní Ọ̀ṣun kùnà láti dá ètò ìdàgbàsókè wa dúró, ẹgbẹ́ náà ti wá rì sínú ipò àìlera. Wọ́n ń jìyà ìṣòro òṣèlú tó lágbára. Àwọn olórí wọn fi ẹgbẹ́ náà sílẹ̀ lójoojúmọ́, wọ́n sì ń darapọ̀ mọ́ ẹgbẹ́ Accord. Ní tiwa, àwọn ará Ọ̀ṣun jáde sí òpópónà láti fi ìfẹ́ àti ìtẹ́wọ́gbà hàn sí wa ní gbogbo ibi tá a bá dé. Gómìnà náà dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé Ìwó, Ìfẹ́lódùn, Borípẹ́, Odò Ọ̀tìn, Èjìgbò, Àtàkùmọ̀sà, Ìfẹ́ South, Ayédire àti Ọláolúwa fún àtìlẹ́yìn wọn. Ó tún gba àwọn olùdìbò níyànjú pé kí wọ́n má ṣe fi káàdì olùdìbò alálòpẹ́ tàbí nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè wọn sílẹ̀ fún ẹnikẹ́ni ṣáájú ìdìbò. Ó ní mo rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n kọ gbogbo ọgbọ́n ọ̀daràn tí ẹgbẹ́ òṣèlú APC ń lò. Ẹ má ṣe fi PVC yín sílẹ̀ fún ẹnikẹ́ni. Ẹ má sì ṣe fi NIN yín sílẹ̀. Gbogbo èyí jẹ́ ọgbọ́n láti tàn yín jẹ àti láti gba ìbò yín lọ́wọ́ yín. Ó fi kún pé ní ọjọ́ 15 oṣù kẹjọ ìbò wa yóò wáyé. Kò sí ẹni tó lè jí ìbò náà. Ìbò yìí ni yóò pinnu ẹni tó jáwé olúborí. Mo rọ gbogbo ará Ọ̀ṣun pé kí wọ́n kọ gbogbo ọ̀rọ̀ irọ́, kí wọ́n sì múra sílẹ̀ láti dìbò àti láti dáàbò bo ìbò wọn. Ìdáhùn gómìnà náà wá lẹ́yìn tí ìgbìmọ̀ ìpolongo gómìnà APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun fi àtẹ̀jáde kan léde nínú èyí tí wọ́n ti ṣàlàyé pé iṣẹ́ ọ̀nà Ìwó Township Road kò dára. Wọ́n sọ pé ó jẹ́ àbùkù fún àwọn ará Ìwó. Nínú àtẹ̀jáde náà tí olórí ẹ̀ka ìròyìn àti ìpolongo ẹgbẹ́ náà, ẹnjìnìà Olúrẹ̀mí Ọmọwáyé fọwọ́ sí, ẹgbẹ́ APC sọ pé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti ṣe àṣìṣe nínú gbígbé iṣẹ́ náà fún ilé-iṣẹ́ kan tó ń ṣe ọ̀ṣọ́ inú ilé dípò kí wọ́n gbé fún ilé-iṣẹ́ tó jẹ́ onímọ̀ nínú iṣẹ́ ẹ̀rọ ṣíṣe òpópónà.
Ọ̀gá iléèwé kan dèrò àgọ́ ọlọ́pàá lẹ́yìn tó lu ọmọ ọdún 12 kan pa ní ìpínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti sọ pé olùkọ́ iléèwé kan, ìyáàfin Dim Ebere, ẹni ọdún 57, tí wọ́n fẹ̀sùn kàn pé ó na ọmọkùnrin kan ọmọ ọdún 12 tí ọmọ náà sì fi kú ní ilé ẹ̀kọ́ náà ní Adazi ẹnu ní ìjọba ìbílẹ̀ Anocha ti fi ara rẹ̀ hàn ní ibùdó ọlọ́pàá Neni tó wà ní agbègbè náà. Kí ìyẹn tó ṣẹlẹ̀, ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìṣàwárí láti mú afurasí náà lẹ́yìn tí ìròyìn fi hàn pé ọmọkùnrin náà kú nítorí àwọn ọgbẹ́ tó ní, tí wọ́n sọ pé ó jẹ́ àbájáde lílù tí olùkọ́ náà lù ú. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tochukwu Ikenga fi síta ní ọjọ́ Àbámẹ́ta, ó sọ pé afurasí náà fi ara rẹ̀ hàn fún ọlọ́pàá lẹ́yìn ìsapá àìdákẹ́ tí ẹgbẹ́ Safe School Protection Squad ọlọ́pàá ṣe. Ikenga ṣàlàyé pé iṣẹ́ náà wáyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá ní ibùdó ọlọ́pàá Neni àti nípasẹ̀ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn olórí àwùjọ, àwọn olórí ìlú àti àwọn olùkópa míì ní Adazi àní. Gẹ́gẹ́ bí ó ti sọ, afurasí náà wà ní àgọ́ ọlọ́pàá báyìí, a ó sì gbé lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ ní Akwa níbi tí wọ́n ó ti máa parí ìwádìí lórí ọ̀rọ̀ náà. Àtẹ̀jáde náà sọ pé lẹ́yìn ìsapá àìdákẹ́ tí ẹgbẹ́ Safe School Protection Squad ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá ní ibùdó ọlọ́pàá Neni àti ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn olórí àwùjọ àti olórí ìlú ní Adaziani, afurasí náà, ìyáàfin Dim Ebere, ẹni ọdún 57, ti fi ara rẹ̀ hàn ní ibùdó ọlọ́pàá Neni. Ó tún sọ pé afurasí náà wà ní àgọ́ ọlọ́pàá báyìí, a ó sì gbé lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ Akwa níbi tí ìwádìí tó ń lọ lọ́wọ́ yóò ti parí. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú Adaziani, ilé ọba ìbílẹ̀ àti gbogbo àwọn olùkópa míì fún ìfọwọ́sowọ́pọ̀ wọn, èyí tó ṣèrànwọ́ láti mú afurasí náà fi ara rẹ̀ sílẹ̀. Ó wáá fi dá ìdílé ọmọ tí ó kú àti gbogbo àwọn aráàlú lójú pé ọlọ́pàá yóò ṣe gbogbo ohun tí ó yẹ kí ìdájọ́ òdodo lè wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra wá rọ gbogbo aráàlú pé kí wọ́n ṣe sùúrù, kí wọ́n má ṣe mú òfin lọ́wọ́ ara wọn, kí wọ́n sì máa bá àwọn ọlọ́pàá ṣiṣẹ́ nípa pípèsè ìròyìn tó lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí àti iṣẹ́ ààbò míì káàkiri ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti fi páńpẹ́ òfin gbé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba 3 pẹ̀lú ẹ̀sùn jíjí ohun ìní ìjọba tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti mú àwọn òṣìṣẹ́ 3 ní iléeṣẹ́ òṣìṣẹ́ ìrónilágbára àti ìmúṣẹ ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà lórí ẹ̀sùn jíjí àwọn ohun ìní ìjọba tí ó tó $500 mílíọ̀nù. Wọ́n fẹ̀sùn kan àwọn afurasí náà pé wọ́n gbìmọ̀ pọ̀ láti jí oríṣiríṣi ohun èlò ìjọba títí kan ẹ̀rọ amúnáwá Perkins 110 kVA, ẹ̀rọ forklift, àwọn ẹ̀rọ lathe àti ẹ̀rọ electric filling machines àti àwọn ohun èlò míì tí wọ́n fi pamọ́ sínú ilé ìkẹ́rùsí ní iléeṣẹ́ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa DSP Musa Mohammed ló jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta ní ọjọ́ Àbámẹ́ta ní Yenogwa. Gẹ́gẹ́ bí Mohammed ṣe sọ, ìwádìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n fi ẹjọ́ kan ránṣẹ́ sí kọmíṣánná ọlọ́pàá lẹ́yìn tí àwọn aláṣẹ iléeṣẹ́ náà ṣàkíyèsí pé ọ̀pọ̀ àwọn ohun èlò tó níye lórí ti sọnù nígbà tí wọ́n ṣe àyẹ̀wò sí ilé ìkẹ́rù iléeṣẹ́ náà. Ó ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2026 ní aago 10:30 òwúrọ̀, àwọn olùfisùn náà mú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà àti olórí ẹ̀ka ìṣàkóso ètò ọmọnìyàn lọ sí ilé ìkẹ́rùsí ní iléeṣẹ́ náà tó wà nínú àgbàlá iléeṣẹ́ náà ní Yenogwa fún àyẹ̀wò. Nígbà tí wọ́n sì ṣí ilé ìkẹ́rùsí náà, wọ́n rí i pé ọ̀pọ̀ àwọn ohun èlò tó níye lórí bíi ẹ̀rọ amúnáwá Perkins 110 kVA, forklift, àwọn ẹ̀rọ lathe, electric filling machine àti àwọn ohun èlò míì kò sí níbẹ̀ mọ́. Ó ṣàlàyé pé lẹ́yìn tí kọmíṣánná gba ìwé ẹ̀sùn náà, ó pàṣẹ fún ẹ̀ka ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí, èyí tó yọrí sí mímú àwọn afurasí 3 náà. Mohammed sọ pé àwọn tí wọ́n mú náà ni Wadi Igran, ọmọ ọdún
mọ́kànléláàádọ́ta láti àdúgbò Bẹ́sìn ní ìjọba ìbílẹ̀ Yìnúgbà, ní Kádé Sunday ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta láti àdúgbò Àgbéré ní ìjọba ìbílẹ̀ Sàgbámà, Azabia Yaki ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta láti àdúgbò Òkútukù ní ìjọba ìbílẹ̀ Yìnúgbà. Ó tún sọ pé gbogbo àwọn afurasí náà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà ti jẹ́wọ́ pé àwọn ni àwọn ṣe iṣẹ́ náà. A ti gba ẹ̀rọ forklift náà padà láti ọ̀dọ̀ ẹni tí ó gbà á. Ó sì wà ní àbójútó ẹ̀ka ìwádìí ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Nígbà tí ìwádìí bá parí, a máa gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́. Mohammed tún fi dá gbogbo ènìyàn lójú pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa yóò máa tẹ̀síwájú pẹ̀lú dídáàbòbò àwọn ohun ìní ìjọba, dídènà àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àti jíjí ohun ìní ìjọba gbé. Àwọn ó sì rí i dájú pé gbogbo àwọn tó bá ní ọwọ́ nínú ìwà ọ̀daràn fojú winá òfin.